Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣetán láti da ọjà Alaba wó. Àwọn òǹtajà ní ọjà Alaba ọ̀hún wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní sọ kòbákùngbé ọ̀rọ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó báyìí. Á wo tẹni tí ó ṣẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti kéde wípé àwọn fẹ́ da ilé 17 wó nínú ọjà Alaba tó wà ní ìjọba ìbílẹ̀ Ọjọ́. Ọ̀gá àgbà àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilé kíkọ́ ní ìpínlẹ̀ Èkó òun ló kéde ọ̀rọ̀ yìí tó sì jẹ́ kó di mímọ̀ fún àwọn akọ̀ròyìn wípé ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣetán báyìí láti da gbogbo ọjà Alaba wó nítorí wípé àwọn fẹ́ fi kọ́ nǹkan míì. Ọ̀gá àgbà ọ̀hún ló sọ̀rọ̀ náà. Gbọ́láhàn Òkìkí ní láti ọdún 2016 ni àwọn ti ṣe ìkìlọ̀ fún àwọn olùgbé ilé náà tí àwọn sì tún ṣe àmì sí àwọn ilé tí àwọn fẹ́ dà wó àti wípé àwọn ṣe àbẹ̀wò sí àwọn agbègbè náà tí àwọn sì sọ fún wọn bó ṣe yẹ kí wọ́n ṣe. Èyí tí ó mú kí àwọn ènìyàn máa pòkìkí ọjà Alaba níbi tí wọ́n ti máa ń ta oríṣiríṣi ohun èlò ilé tó ń lo iná bíi fìríìjì àti amómitutù lóríṣiríṣi. Àwọn ẹ̀yà Ìgbò ló pọ̀ nínú ọjà Alaba yìí, èyí tí àwọn kan sì ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé nítorí gbígbẹ̀san nǹkan tó wáyé lásìkò ètò ìdìbò ní ìpínlẹ̀ Èkó òun ni ìjọba Èkó ti gbé ìgbésẹ̀ báyìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, Òkí ní láti ọdún 2016 sí ọdún 2020 bẹ́ẹ̀ náà ni àwọn tún kìlọ̀ fún wọn ní ọdún 2022 títí di ọdún 2023 tí a wà yìí làwọn ń kìlọ̀ fún wọn wípé kí wọ́n kó gbogbo ẹrù wọn kúrò ṣùgbọ́n wọn ò gbọ́. Ó ní àkíyèsí ọdún 7 náà ti tó láti ṣàlàyé fún àwọn olùgbé àdúgbò kan wípé kí wọ́n kó gbogbo ẹrù wọn kúrò ṣùgbọ́n bí wọn ò bá fẹ́ àwọn ó da gbogbo ilé wọn wó ni. Bákan náà ló ṣàlàyé wípé àwọn ilé náà kò bá wà lára àwọn ilé tí àwọn fi léde ní ìbẹ̀rẹ̀ ọdún yìí tí iye wọn tó 349 níye ṣùgbọ́n àwọn tún rọra owó díẹ̀ látàrí bí àwọn tó ń gbé nínú ọjà Alaba bí wọ́n ṣe ń ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ àwọn tí wọ́n bá lọ ṣe àbẹ̀wò sí inú ọjà Alaba. Ohun tí a ó ṣe báyìí ni wípé a ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ ikọ̀ task force láti jẹ́ kí ètò ààbò àwọn òṣìṣẹ́ wa kó dúró re nígbà tí wọ́n bá ń da ilé náà wó. Ó pọn dandan fún wa láti da gbogbo ilé tó wà nínú ọjà Alaba wó láti fi ṣe nǹkan míì lásìkò tí a wà yìí. Òkí ṣàlàyé pé ìjọba ìpínlẹ̀ Èkó ó mọ pàtàkì ẹ̀yà àti èdè láì fi tẹ̀yà tàbí ẹ̀sìn ṣe, pé ìgbáyégbádùn àwọn ará ìpínlẹ̀ Èkó ló jẹ àwọn lógún. Agbẹnusọ ẹgbẹ́ àwọn tó ń ta ọjà nínú Alaba International Market ó ṣàlàyé fún àwọn akọ̀ròyìn wípé ìgbà àkọ́kọ́ rèé tí àwọn yóò gbọ́ wípé ìjọba ìpínlẹ̀ Èkó fẹ́ da ọjà náà wó. Ẹni náà tẹ̀síwájú wípé ìwé ìkìlọ̀ kankan láti ọdún 2016 kò dé sí ọ̀dọ̀ àwọn àti wípé àwọn ò rí ìwé kankan. Ó ní òun gan-an bí agbẹnusọ kò mọ̀ nípa ìwé tí ìjọba tí wọ́n fi ránṣẹ́ sí àwọn àti wípé ọ̀rọ̀ yìí ó ti ní apá kan òṣèlú nínú. Kò sí ìpè pàjáwìrì kankan tí wọ́n fi tó wa létí, kò sì sí ìpè kankan tàbí ìṣe ìkìlọ̀ fúnni láti ọdún 2016. Wọ́n ní irọ́ ni ìjọba ìpínlẹ̀ Èkó ń pa. Agbẹnusọ fún àwọn tó ń ta ọjà nínú Alaba wá sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn tí wọ́n kọ́ ilé sí inú ọjà Alaba ni wọ́n kọ ìwé sí ṣùgbọ́n àwa tá ń ta ọjà a ò rí ìwé ìpè kankan tàbí ìwé ìkìlọ̀ kankan. Ó ṣàlàyé pé àwọn ọlọ́jà ti bẹ̀rẹ̀ sí ní kó ẹrù wọn kúrò nínú ọjà náà nítorí ohun tí àwọn gbọ́ yìí ó jẹ́ pàjáwìrì tó sì ṣeé ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní da ilé àwọn ènìyàn wó ní ọjọ́ Ajé ọjọ́ 19 oṣù kẹfà ọdún 2023 ìyẹn 19 of June 2023 ní ìjọba ìpínlẹ̀ Èkó yóò bẹ̀rẹ̀ sí ní da ilé wó ní inú ọjà Alaba.